ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀yè bọ́ ṣíṣe gbogbo ọ̀jọ̀gbọ́n pátá ni mò ń kí. Mo kí àwa ikọ̀ tó mọ̀rọ̀ tó mèsì láàrin lọ sífẹ̀ẹ́ mọ̀sáwélé. Bẹ́ẹ̀ náà ni mo tún kí gbogbo ọ̀jọ̀gbọ́n tí wọ́n máa ń fọ́lò wa ní orí ìkànnì yìí. Bẹ́ẹ̀ ni ohun tí mo fẹ́ sọ péréte lórí fídíò tí a wò tán yìí, òun náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀gọ́ tó jẹ́ wípé nǹkan ò yé, torí pé tá a bá ti ń ronú tàwa tó yé, bẹ́ẹ̀ náà ni ká máa ronú àwọn tí nǹkan ò yé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀gọ́ tí nǹkan ò yé, òun ni wọ́n á máa rò báyìí wípé pẹ̀lú ìjà tí àwọn ọmọ wa méjèèjì ń jà, àbí àwọn ẹ̀gbọ́n wa àbáwọn àbúrò wa tí wọ́n jọ jà yìí, bó tiẹ̀ jẹ́ wípé eré ìdárayá náà ni, so láti fi mú ẹ̀rín sí ẹ̀kẹ́ àwọn tó ń ronú, òun náà ni gbogbo tí wọ́n jọ ń ṣe. Ṣùgbọ́n mo mọ̀ wípé ìrònú àwọn èèyàn wa kan máa yàtọ̀. Àwọn wo ni mo sọ pé ìrònú wọn máa yàtọ̀? Ó ní àwọn ẹ̀gọ́ tí wọ́n jẹ́ alákatakítí ẹ̀sìn, tán jẹ́ ọmọ Lárúbáwá. So wọ́n á sọ pé pẹ̀lú gbogbo ẹbọ tí wọ́n gbé fún Portable àti gbogbo ètùtù tí wọ́n ṣe, pàápàá jùlọ wọ́n á tún ní pẹ̀lú eégún tó gbé wá. Mo sì ń bọ̀ síbẹ̀ yẹn náà pé agbára Kataífè ó ka pé olùlẹ̀, okay good, ó máa ń wáyé báyìí. Pọ́ìntì méjì ni mo ní láti sọ̀rọ̀ lé lórí. Alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí, òun náà ni wípé a gbọ́dọ̀ mọ̀ wípé fún àǹfààní gbogbo wa ni, kì í ṣe fún ọmọkùnrin yìí nìkan, ìyẹn Portable Ọlálọmí. Yes. So a gbọ́dọ̀ mọ̀ wípé ọ̀rọ̀ oògùn ò fẹ́ kí èèyàn kó máa fojú di. Bẹ́ẹ̀ ni, oògùn ò fẹ́ kéèyàn máa lo over confidence. Yes. Oògùn ò fẹ́ kéèyàn máa pé kódà kó ní igba ayẹta lára tí jẹ́, kó wá sọ pé ẹ̀yin fún mi kò sí nǹkan kan, ẹ̀yin fún mi kò lè wọlé, ó máa wọlé. Bẹ́ẹ̀ ni. Kí ni nǹkan tí à ń gbìyànjú àti fàyọ ń bí ni wípé mọ̀jàmọ̀sá, òun náà ni wọ́n mọ akíkanjú lójú ogun. Akíkanjú tó bá mọ̀jà tí ò bá mọ̀sá, irú wọn máa ń bá ogun lọ. Bẹ́ẹ̀ ni. Ibi tí mò ń lọ yìí, tí mo fẹ́ kí alákèésí ẹ̀ ni wípé èèyàn lè lóògùn, o lè kó oògùn, o lè torí oògùn, o lè torí nǹkan kan ṣoògùn. Ṣùgbọ́n oògùn ìgbà tí èèyàn bá sojo ló máa ń ṣiṣẹ́. Ìgbà tí téèyàn bá yẹra pé ewu leléyìí, ó máa dá ẹ lóhùn. Ìtorí ẹ̀ làwọn bàbá wa fi sọ wípé oògùn ló lọ́jọ́ kan ọ̀pọ́njú, orí ẹni ló lọ́jọ́ gbogbo. Ṣùgbọ́n tá a bá ti wá ń sọ wípé kò sí nǹkan kan, agbára wà, oògùn wà, ẹ wò ó, bó bá jẹ́ wípé olóyè Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ, tó bá jẹ́ wípé ó fojú di oògùn, tó bá jẹ́ wípé olóyè Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ pẹ̀lú incident tó ṣẹlẹ̀ sí nǹkan bí ọdún mélòó sẹ́yìn báyìí, tó bá jẹ́ wípé ó fojú di oògùn lọ́jọ́ yẹn, ó máa kú. Bẹ́ẹ̀ ni. Ẹni tí ó bá jiyàn, ó lè jiyàn. Ẹni tí òye ò bá yé, òun lòye òye. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí onímọ̀ àtolóye, onímọ̀ ìjìnlẹ̀ àtolùwádìí lórí ọ̀rọ̀ ewé àti egbò oògùn yìí, tá a sì tún jẹ́ babaláwo, òun la fi ń sọ fún wa yìí o. Ẹ má jẹ́ ká máa ṣe wípé ó wà ńlẹ̀, ó pọ̀ ńlẹ̀. Yes. So bó ṣe rí nìyẹn. Ẹ jẹ́ kí n dákẹ́ lórí ọ̀rọ̀ oògùn. So tó wá gba mo ṣe lágbára tó, mo ṣe láyẹta tó, mo ṣe lóògùn tó, ẹ jẹ́ káwọn DSS gbogbo, mo fẹ́ kojú wọn. Ẹ̀yin mọ ìwọ Sunday Adéyẹmọ Ìgbòho kò bá ti di ẹni àná lẹ́nu. Ṣùgbọ́n torí wípé ó mọ̀ pé mọ̀jàmọ̀sá, ó lè pé tó bá bá ẹ níjà fún, tógun bá bá ẹ níbi tó múra dè àti ibi tó múra dè, o gbọ́dọ̀ máa jagun lọ ni. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó jẹ́ wípé má dẹ́jà oògùn. So ó ti máa yí ọ̀jọ̀gbọ́n, àwọn òmùgọ̀ tí nǹkan ò yé, tí ò ń ṣe ọmọ Yorùbá tàtà, ó lè má yé wọn. Ẹ jẹ́ kí n dákẹ́ ńbẹ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kejì ni wípé irú nǹkan báyìí tó jẹ́ competition, tó jẹ́ irú nǹkan